A kú dédé wòyí ẹ̀yin èèyàn mi. Mo kí wa nínú ilé. Mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́. Mo kí yín tológun tológun. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́. Orúkọ mi ò yí padà. Orúkọ mi náà ni Dr. Aviz Abolade. Ojúkójú ò ní wò yín o. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní rí lédè yín. Ojú náà ò ní fọ́. Etí yín ò ní di. A dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Ọlọ́run á dúpẹ́ fún yín. Ọwọ́ yín ò ní kàsàlẹ̀ àpò. Níbikíbi tẹ́ ẹ ti ń mówó tẹ́ ẹ fi ń wò wá, yóò túnbọ̀ máa pọ̀ sí ni. Ẹ ní fi ọwọ́ yín, ẹ ní fi gbé ọmọ sin, ẹ ní fi gbé aya sin. Nǹkan ní yín ò ní bàjẹ́ lójú yín. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, bá wa subscribe. Ẹ̀yin náà ò ní fọwọ́ yín gbọ́mọ sin. Nǹkan ní gbogbo wa pátá kò ní bàjẹ́ lójú wa. Ẹ gbìyànjú ẹ bá wa subscribe. Owó tẹ́ ẹ fi ra data, Ọlọ́run ò ní fi wọ́n yín. Porogodo ayé ò ní lù fún gbogbo wa jó o. Kí ni mo mú wá fún wa lénìí? Ewé tó wà ní ọwọ́ mi, wọ́n ń pè ní ewé ahùn. Ewé tó wà lọ́wọ́ mi, ewé ahùn náà ń pè é. Nítorí wọ́n fẹ́ sọ̀rọ̀ ń pẹ̀ lénìí, òun náà ni oògùn kan tá a mọ̀ sí ibà, malaria, ibà. Ṣé rí ewé tó wà lọ́wọ́ mi, èpo ẹ̀ la lọ pa, tá a mọ̀ sí èpo ahùn. Ó ti yé yín? Ṣé rí èpo ewé yìí, èpo ahùn yìí, á pa á. Ẹ jẹ́ ká fọ̀ nù kó mọ́ dáadáa. Ẹ jẹ́ ká kó sínú ike ọlọ́mọrí kan bíi ike ọ̀dà. Ká kó sínú ike ọ̀dà. Ká wá bomi sí i kó fi di ọjọ́ kẹta. Tó bá ti wá pé ọjọ́ mẹ́ta, ẹ jẹ́ ká máa mu àgbo yìí àárọ̀, ọ̀sán, alẹ́. Ó ti yé yín? Àárọ̀, ọ̀sán, alẹ́. Á bá wa lára mu o. Ìyẹn fún ibà. Ó ti yé yín? Èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ tó jẹ́ àgbo ibà. Ibà èyíkéyìí, ó tún ṣiṣẹ́ ẹ̀jẹ̀. Ẹ jẹ́ ká lọ wá èpo àgánwó. Eléyìí ti parí báyìí. Ìmíì, ibà, àgbo ibà, ìmíì. Ẹ jẹ́ ká lọ wá èpo àgánwó àti èpo máńgò. Èpo àgánwó àti èpo máńgò àti ewé guava pẹ̀lú ewé efinrin-gbòdó. Èpo àgánwó, èpo máńgò, ewé efinrin-gbòdó, efinrin ńlá àti ewé guava. Ẹ jẹ́ ká sè é lágbo kó jiná dáadáa. Ó ti yé yín? Tá bá ti sè é, tó bá ti jiná, ẹ jẹ́ ká fi, tó bá ti jiná tán ni o, ká fi kọ́ńbílálà sí i, kọ́ń díẹ̀ ká fi sí i. Ká máa mú láàárọ̀, ọ̀sán, alẹ́. Ó ṣiṣẹ́ ibà. Ibikíbi tí ibà yẹn bá wà, kódà kó jẹ́ inú èékánná ni ó bá wà, yóò ti ibà yẹn jáde. Ṣọ́rọ̀ mi yé yín? Á ti ibà yẹn jáde. Ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ àgbo ibà, àmọ́ òun kì í ṣe pá sè é, àgbo tútù ni. Ewé ìbẹ́pẹ, ewé akọ ìbẹ́pẹ. Àárọ̀ kùtùkùtù tá a bá jí, kó tó di pé oòrùn ó mú, ẹ jẹ́ ká lọ já ewé ìbẹ́pẹ yẹn. Bá ti wá já ewé ìbẹ́pẹ, èyí tó jẹ́ ọ̀mùdọ̀ ẹ̀ tí ò tíì gbó, àwọn yẹn máa ní míìkì nínú. Ó ti yé yín? Bá ti wá já ewé yẹn, ẹ jẹ́ ká dà á sómi, ká wá bu iyọ̀ sí i, ká fi iyọ̀ ṣán nù. Bá ti wá fi iyọ̀ ṣán nù, ẹ jẹ́ ká kó kúrò nínú omi tá a fi ṣán yẹn. Ká wá gbó. Ẹ jẹ́ ká fomi lásán ká fi gbó. Tá bá ti gbó, ẹ jẹ́ ká yọ ìdọ̀tí ẹ̀, ká fún un, ká yọ ìdọ̀tí ẹ̀ dànù. Ṣé rí omi yẹn, ká fi aṣẹ́ aláṣẹ́ ká fi gbà á.
ká mu ní ẹ̀ẹ̀kan láàárọ̀, ọ̀sán, alẹ́. Ìgbà mẹ́ta là á fi mu àgbo yìí. Ìwọ̀nba tá bá lò ní ọjọ́ yẹn ni ẹ jẹ́ ká ṣe, torí tó bá di ọjọ́ kejì ó máa ń bàjẹ́. Ibikíbi tí ibà bá wà, kó jórí èékánná ló wà, á tọ́ ibà yẹn jáde. Oògùn ibà tó confirm ni, oògùn ibà tó dájú ni. Àkọ́kọ́ ni ewé ahùn. Ewé ahùn yìí, èèpo rẹ̀, a ní fi nǹkan kan sí i. Lẹ́yìn tá bá ti sùnù, ká kó sínú ike ọlọ́mọrí bí ike ọ̀dà, ká bomi lé lórí. Tó bá ti di ọjọ́ kẹta, ká máa mú. Èèpo ahùn, òun làkọ́kọ́. Oògùn ẹlẹ́ẹ̀kejì, òun ni mo ní èèpo àgànó, èèpo máńgò, ewé guava àti ewé efinrin gbòdó. Efinrin gbòdó lè efinrin ńlá, òun náà pè é efinrin gbòdó. Tó bá ti jiná tán, òun là á fi kán díẹ̀ sí i. Tó ti yé yín, kò jù báyẹn lọ. Ìyẹn fún oògùn ibà tá mọ̀ sí malaria. Torí bọ́lọ́run ṣe dá wa ní, Ọlọ́run dá wa léèyàn, ó wá dá wa ní aláàárẹ̀. Àtèmi àtẹ̀yin àní fàìsàn ló gbà o, àní fòkùnrùn ló gbà, àní fọjọ́ ọlọ́jọ́ lọ. Àníwọ̀nba tó kù tọ́dún yóò fi parí, dáadáa tó ń bẹ nínú oṣù yìí yóò jẹ́ ìpín mi, yóò jẹ́ ìpín ẹ̀yin náà. Aburú tó wà nínú oṣù yìí kò ní kàn wá taya tọmọ tẹbí tará. Níbi tẹ́ bá ti ń wò mí lónìí, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Ire o.